ayé ẹ má foyè lọ máa bèsè. Yoruba defender. orí tó máa dádé inú agogo dẹni tí wá ọrùn tí ó lè jìgbàrà ìlẹ̀kẹ̀ inú agogo dẹ yìí kan náà ni bèbè ìdíjọ́ olómọ́sáàyè aṣọba tí ń koná yanranyanran àwọn àgbà panupọ̀ pẹ́nu agogo dẹ yìí náà ni Ọbańlá Akéwì sóò tún dé. Yẹ́sìkẹ́. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ tán látàyè kèrèfínní kó tó dayé dígítà wọ́n mọ̀ pé oníṣẹ́ ìwádìí láàrin Ọlásùnkànmí ń jẹ́ ó fẹ́ràn àṣà ó fẹ́ràn ìṣe bẹ́ẹ̀ ló ń bọ̀wọ̀ fáwọn àgbà lórílẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lẹ̀ pẹ́ irú ẹni bẹ́ẹ̀ ò ní tẹ̀lẹ̀ bàṣubàṣu onílẹ̀ ló nílẹ̀ kéèyàn ó jó nílùú kò ní kéèyàn ó nílùú ìka tó tọ́ sí mú un là fi ń romú ẹni adé bá tọ́ sí ká gbádélé lórí ni Àlàní èyí ló fa sábà bí ọ̀rọ̀ tí mo fi ń pe gbogbo mùtúmùwà kí wọ́n súnmọ́ mi níbí kájọ lọ sí ìpínlẹ̀ Èkó àrómiṣálẹ̀ gbẹlẹgbẹ èmi tẹkọ̀ létí ó di Àdó land lọ́dọ̀ kábíyèsí ọba wa tuntun nẹ́nẹ́ His Royal Majesty ọba Sulaiman Adisa Salaudeen Bawala Alado of Àdó land ọba ọ̀jọ̀gbọ́n onímọ̀ tó ní burújú olórí pípé adarí gidi aṣíwájú rere tó mètò tó mẹ̀tọ́ olóríire onínúure oníwàre ọ̀jọ̀gbọ́n olórí pípé atúnlùṣe atúnlùtò tó ń sọgbódilé tó ń sọgbẹ́ dìgboro lọ́ba wa His Royal Majesty ọba Sulaiman Adisa Salaudeen Bawala gbogbo ọmọ Yorùbá ṣe bí mo ti wí fún yín ṣáájú pé ẹni tó bá fẹ́ jọba lásìkò yìí irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ kọ́ ìwà tútù bí àdàbà kókó bá a ṣe ń ṣèlú simply because leadership orientation gbọ́dọ̀ wà nírúfẹ́ orí ẹni bẹ́ẹ̀ èyí ló fa ìyànsípò Bawala gẹ́gẹ́ bí Alado of Àdó land ní ìpínlẹ̀ Èkó Àlàní oríire yìí ò gbọ́dọ̀ yọ mí sílẹ̀ láíláí nítorí tán kákẹ́ni tó bá ń soríire King Wasiu Ayinde wọ́n ti kí ọba wa Sulaiman Bawala Alabi Pasuma gbogbo àwọn olórin fújì òṣèré olórin jùjú hip hop pátápátá ni wọ́n ń kọ́ bá wa tuntun ẹgbẹ́ sọ wá yẹ kí n kí wọn àbí òye olóríire ni ó sọ̀rọ̀ ẹ lóríire ọba tó ń sọgbódilé sọ̀gbẹ́ dìgboro sáà dọ́jà Àlàní ìṣe ni gbogbo inú aráàlú ń dún ṣẹ̀kẹ̀ kábíyèsí gbogbo yín kú ti mọ̀ mí lọ́jọ̀gbọ́n olórí pípé Akéwì tó ń sòdodo àti kéwì ìmọ̀ràn akẹ́tìsítí ajukọ̀ boko ewì fọ́mọ aláìgbọràn tó ń ṣagídí tá a bá wá rẹni tó soríire ọ̀tọ̀ ká kí wọn kú oríire congratulations to you ọba wa His Royal Majesty ọba Sulaiman Adisa Salaudeen Bawala Alado of Àdó land kábíyèsí igba lẹ́yìn èlé àwọn lẹ́yìn èlé títù là ń bálé olúwẹ̀rí àsìkò tẹ́ jóye yìí ìlú Àdó a máa rọ́jú ìlú Àdó a máa tùbà ìlú Àdó a máa tùṣẹ́ iwájú lójúgun gbé o ìlú Àdó iwájú ló máa lọ òní rẹ̀yìn òkè lẹ́múru sí òkè là ó máa lọ lágbára Olódùmarè ìlú Àdó òní wálẹ̀ kábíyèsí ọba wa Bawala tẹ́ ẹ bá wá ń gbọ́ tọ́ba ńlá Akéwì ń kí yín pẹ̀lú orin ewì tó ní mélòdì lórí high tempo tó gúnrégé Queen of Universe olùfẹ́ àṣà àti ìṣe tó ń bọ̀wọ̀ fáwọn ọba Queen Ọbágbóyègán event planner and decorator tó lórí pípé ńlọnìkà wa kí yín kábíyèsí olórí ìtẹ́ òní gbóná máa yín o ó ní kẹ́ ẹ pẹ́ bí wọ́n pẹ́ ṣe pẹ́ kẹ́ ẹ dàgbà bí ara òórọ̀ bẹ́ẹ̀ ò mẹ́rinṣẹ́ ògbóhùn erin ni ẹ ò mọ̀ṣá ẹ ò jí ọlọ́bẹ̀ ń dán ààrẹ agbáṣàgà amúlùúdùn atọpinpin lèmi ń jẹ́ o Ọbańlá Akéwì tó ń ṣojú mẹ̀kúnnù lọ́dọ̀ ìjọba Yoruba defender. Jagunlabi gbáǹkó pín ìlú ń bọ́ lọ́wọ́lọ́wọ́ akékaka lójú ọlọ́rọ̀ mọ́jẹ̀yà lolo ẹni tẹ́ ń kọminú ẹ̀ tí ò kọminú baba ńlá bakú bá wọn ní gbàlẹ̀.